Tí Ọlọ́run ní gbogbo agbára, ògo sì ní fún orúkọ rẹ̀. Gbogbo ènìyàn jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé o tóbi lọ́ba. Ó sì máa tóbi láéláé torí tí tóbi ní iṣẹ́ rẹ. Ògo ní fún orúkọ ńlá rẹ. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Jésù Olúwa wa. Orúkọ mi ni Àpọ́sítélì àti ọ̀jọ̀gbọ́n nípa oore ọ̀fẹ́ Kristi Johnson Ọláyínká Afọlábí tí ó gba àgbáyé mọ̀ sí Òkòtó Jésù. Wákàtí ìyanu ayọ̀lẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ lórí amóhùnmáwòrán nípa oore ọ̀fẹ́ Kristi. Ẹ ó gbádùn Jésù gan-an. Mo mọ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Mo sọ ní orí ètò tí wọ́n gbé wá ní àìpẹ́ yìí lórí ètò bàbá ètò pé gbogbo ẹ̀yin ènìyàn à ń padà bọ̀ kí gbogbo yín lè máa jìgbádùn Jésù nínú iṣẹ́ ìrìnsẹ̀ tó lọ́n gbélé mi lọ́wọ́ àti oore ọ̀fẹ́ tó fún mi. Àsìkò náà dẹ̀ ti tó báyìí. Ẹ máa gbádùn wa léraléra ní agbára ọ̀gá ògo. Abala mẹ́ta péré ni ètò ìpín sí. Èkíní, oríwo ni mo mú wá fún yín. Èkejì, kí ni kókó ọ̀rọ̀ tí wọ́n fi gbà yín lámọ̀ràn. Ẹ̀kẹta, òun náà ni àdúrà pẹ̀lú àlàyé. Yóò mọ ìyàwó lẹ́nu pé wákàtí yóò ní wàá gbà wá. Múra fún láti jèrè. Pinnu ọkàn rẹ pé ó rí àánú gbà lábẹ́ àsìkò yìí. Ògo ni forúkọ ńlá rẹ̀. Èyí tí wọ́n máa fi síde lóyìn lórúkọ Olúwa náà ni orin tí gbogbo yín ti mọ̀ mọ́ mi. Tí Olúwa ti ẹnu mi kọ tó dàbí pé ó fẹ́ dá àríyànjiyàn sílẹ̀ òun náà ni ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. Ọ̀run sì ti rọ̀jò rẹ̀. Ẹ̀mí mímọ́ làálàá ṣe pé iṣẹ́ tó mú ikó lọ padà. Ìwọ náà ò tí kọ àbí? Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe orin yẹn kọ. Omi náà kàn gbé síbòmí. Ẹ̀mí ilẹ̀kùn ayọ̀ rẹ̀ ti ṣí. Ọ̀run sì ti rọ̀jò òre. Ọ̀run sì ti rọ̀jò òre. Ẹ̀mí mímọ́ làálàá ṣe pé iṣẹ́ o tó dá ikó lọ padà. Jẹ́ kí n sọ fún ọmọ Ọlọ́run. Jẹ́ kó yé ọ pé agbára Ọlọ́run tó láti ṣílẹ̀kùn ayọ̀ fún ọ. Agbára Ọlọ́run tó láti ṣílẹ̀kùn ojú rere fún ọ. Agbára Ọlọ́run tó láti tú ọ sílẹ̀ kúrò nínú ìgbèkùnkígbèkùn. Kí ló tó fẹ́ k'Ọlọ́run ṣe fún ọ? Wọ́n ní ìgbàgbọ́ pé ẹnìkan wà tó lè tilẹ̀kùn mọ́ tí òfin ní ṣeéṣe. Tó o bá gbẹ́kẹ̀lé Ọlọ́run tó ṣe ohun gbogbo, tó lè ṣe ohun gbogbo. Bí Olúwa tí ẹ̀mí rẹ̀ ń bẹ, kí a tó parí ètò yìí, ìwọ náà ó tún yin Ọlọ́run lógo. Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ilẹ̀kùn ayọ̀ rẹ̀ lè ṣí. Ọ̀run sì ti rọ̀jò rẹ̀, ọ̀run ó sì tún rọ̀jò rẹ̀, ọ̀run ó sì tún rọ̀jò rẹ̀. Ẹ̀mí mímọ́ làálàá ṣe pé iṣẹ́ o tí ó dá ìkó ayọ̀ rẹ̀ padà. Kò sí ẹni tó lè ṣe. Nípa agbára ẹ̀mí àìmọ́ àti òkùnkùn ni wọ́n fi ti ilẹ̀kùn mọ́ ọ. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni ó gba agbára lọ́wọ́ ẹ̀mí àìmọ́. Ẹ̀mí tó kún fún ìmọ́lẹ̀ ni ó fi òpin sí ipá òkùnkùn. Ìmọ́lẹ̀ yóò wá tàn wá, ilẹ̀kùn ó wá ṣí. Ó wá máa kọ orin tó látẹnu mi kọ ní ọdún kan báyìí. Ẹ pé kí lórí yẹn? Èmi ni, èmi kọ́, ọ̀rọ̀ mi dáríyànjiyàn o. Ọmọ Ọlọ́run ṣeun láyé mi o. Yes, ìwọ gan ti wò pé àbíkẹ́ ìsókò tó mọ̀ náà, òun náà ni. Òun náà ni nígbà tí a ń ṣe ayé àwo in the year 1985 ní orin yẹn jáde pé èmi ni, èmi kọ́, ọ̀rọ̀ mi dáríyànjiyàn o. Ìwọ ni, ìwọ kọ́, ọ̀rọ̀ rẹ yóò dáríyànjiyàn o. Ọmọ Ọlọ́run aṣeun láyé rẹ o. Adẹ́ẹ̀kọ́ yọyọ. Torí pé ilẹ̀kùn ayọ̀ rẹ yóò ṣí. Ìwọ ni kó gba Jésù gbọ́. Ìwọ ni kó di Jésù mú. Ìwọ ni kó gbẹ́kẹ̀ rẹ lé Jésù. Bí o bá lè ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ayọ̀ rẹ yóò ṣí. Káyé tó tì í, wọ́n rí ọ bí aláìlágbára. Wọ́n rí ọ bí òpè.
wọ́n rí ọ bí ọ̀lẹ, wọ́n rí ọ bí òmùgọ̀. Ṣé o mọ̀ pé ẹni tí ò bá ti lọ́lọ́run tàbí tó lọ́lọ́run tí ò mọ Ọlọ́run yẹn sìn, kò sígbà tí ò ní jẹ́ aláìlágbára, kò sígbà tí ò ní jẹ́ òpè, kò sígbà tí ò ní jẹ́ òmùgọ̀, kò sígbà tí ò ní wà bí ẹni tí òye òye. Ṣùgbọ́n nígbà tó ti gba Ọlọ́run gbọ́, oore ọ̀fẹ́ ńlá ni fún ọ kó gba Ọlọ́run gbọ́. Ìyanu ńlá kan fún ọ ní pé o sinmi lé orúkọ rẹ̀. Eléyìí ni Jésù máa wò mú ọ lára láti ṣí ilẹ̀kùn ayọ̀ rẹ̀. Kí ilẹ̀kùn ayọ̀ tó ṣí fẹ́mi náà. Oṣù kejì ọdún tó ń bọ̀ ní agbára Ọlọ́run ní máa pé 40 years nínú iṣẹ́ ìránṣẹ́. Ìgbà tí ilẹ̀kùn ayọ̀ ṣí kì í sásìkò tí mo retí rẹ̀, yóò ṣí fún ìwọ náà. Ní orúkọ Olúwa yóò ṣí fún ìdílé rẹ̀. Gbọ́, ní agbára ọ̀gá ògo yóò ṣí fún gbogbo ẹbí rẹ̀. Jẹ́ kí n sòótọ́ fún ọ, o ò ní láti bribe Ọlọ́run. O lówó kan tó fi bribe ẹ̀, o láṣọ tó fi bribe ẹ̀. Ohun tó fi máa bribe ẹ̀ ni pé kò tẹ́ lọ́rùn. Kò tẹ́ lọ́rùn, kò ṣe fẹ́ rẹ̀. Kò gbàdúrà sí, kò gbẹ́kẹ̀lé, kò sinmi lé, kò gbàgbọ́ nínú rẹ̀. Kò sí dáfílẹ̀ bribe Ọlọ́run jù báyìí lọ. Ọlọ́run ò ní kankan gbà lọ́wọ́ rẹ̀. O ò ní ìdí ètò kankan láti ṣe. Kí lẹ̀kùn ayọ̀ rẹ tó ṣí? O ò ní láti bẹ ènìyàn sí Ọlọ́run. Kí lẹ̀kùn ayọ̀ rẹ tó ṣí? O ò ní láti wá ojú eré ọba ìlú kan. Kí lẹ̀kùn ayọ̀ rẹ tó ṣí? Bí ilẹ̀kùn ayọ̀ rẹ bá ṣí, ọmọdé ó wọ ojú eré Ọlọ́run lára rẹ. Àgbà wọ ojú eré Ọlọ́run lára rẹ. Onílé wọ ojú eré Ọlọ́run lára rẹ. Àlejò ó wà lára rẹ. Àwọn ọba ìlú ó wọ ojú eré Ọlọ́run lára rẹ. Kí ló fà á? Torí pé ilẹ̀kùn ayọ̀ rẹ ti ṣí. Mo fẹ́ gbàdúrà fún ọ kó o sì fi ọkàn rẹ sí orúkọ Jésù. Mo ní orúkọ Jésù. Nítòótọ́ ní orúkọ Jésù. Gbogbo ọkàn tí ń wò mí pátá, gbogbo ojú tó ń wò mí pátá, mo pàṣẹ ní orúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti ilẹ̀kùn ayọ̀ mọ́ ọ kó máa gbẹ dànù. Gbogbo ọwọ́ tí a fojú rí, gbogbo ọwọ́ tí a ò fojú rí tó ti ilẹ̀kùn ayọ̀ rẹ lórúkọ Jésù kó máa gbẹ dànù. Gbogbo ìmọ̀ àti ọgbọ́n àti èrò tó ti ilẹ̀kùn ayọ̀ mọ́ ọ lórúkọ Jésù kó máa túká. Gbogbo òkùnkùn tó fi ọ́ sọ́wọ́ tí a ò fojú rí tàbí tí a fojú rí lórí ilẹ̀kùn ayọ̀ rẹ lórúkọ Jésù Kristi kó máa túká. Agbára Ọlọ́run tí ń ṣe àṣẹ pé kó wọnú ayé rẹ lọ, kó wọnú ilé rẹ lọ, kó wọnú iṣẹ́ rẹ lọ. Ilẹ̀kùn ayọ̀ tí wọ́n tì mọ́ iṣẹ́ kó ṣí, èyí tí wọ́n tì mọ́ àwọn ọmọ kó ṣí, èyí tí wọ́n tì mọ́ ìwọ òbí gan kó ṣí, èyí tí wọ́n tì mọ́ ìdílé yín lórúkọ Jésù kó ṣí. Kí àánú ṣògo lórí gbogbo ìdájọ́ ẹ̀bi tó ti gbà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọba tó ṣàánú fún mi kó ṣàánú fún ọ. Ọlọ́run tó ràn mí lọ́wọ́ kó ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run tó gbé mi sókè kó fi àánú àti ìfẹ́ rẹ̀ gbé ọ sókè fún àǹfààní àwọn tí kò mọ ibi tí Ọlọ́run gbé àkàlẹ̀ sí. Iléeṣẹ́ ìránṣẹ́ wà ní ìlú Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ State. A sì ní ẹ̀ka káàkiri ilẹ̀ Haúsá àti gbogbo ilẹ̀ Yorùbá bákan náà. Fún àdúrà tàbí ìgbaninímọ̀ràn, ẹ pè mí sí orí nọ́mbà ẹ̀rọ alágbèéká yìí. Èmi fúnra mi ni ó gbé 080 3553 3553 0957. Mo fẹ́ pè lẹ́ẹ̀kan sí 080 3553 0957. Èkejì 070 5398 7288. 070 5398 7288. Kò sígbà tí o pè tí Ọlọ́run mi ò ní ràn mí láti dá ọ lóhùn. Ní agbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ òní, ẹ tún máa retí wa. Bí Olúwa tí àtẹ́mi rẹ̀ ń bẹ, àkókò tó fún iṣẹ́ tá a máa ṣe yìí. Àdírẹ́sì wa bẹ́ẹ̀ lórí fọ́nrán yìí. Ẹ máa wò ó. Bí Olúwa tẹ́wọ́n ti bẹ, ó jèrè lẹ́mìí, ó jèrè lára. Àánú yóò ṣògo lórí ìdájọ́ ẹ̀bi tó ti gbà. Bẹ́ẹ̀ ti ìdílé rẹ, bẹ́ẹ̀ ti ilé baba, bẹ́ẹ̀ ti àárín ọ̀rẹ́, bẹ́ẹ̀ ti àwọn owú kíkorò ẹnu iṣẹ́. Ó rò jèrè Ọlọ́run. God bless you.